الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربه وسلامه عليه فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أقول فرابة سبحانه وتعالى وفتور شيء صبحتي عملي وفوة ولله سبحانه وتعالى كيف بني جسنا بدك يكي وقرب الله أتوي كياتي بفضل محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا النبي فاني سليك الله àti àwọn aráàlú àti àwọn sàhábà rẹ̀ kó wá ká àwa náà ọmọ ẹni tó kẹ pẹ̀lú Muhammad sallallahu alayhi wa sallam. Eléyìí ìtẹ̀síwájú níbi tírà yìí tí a ń ṣàlàyé fún wa tírà Umdatul Ahkam tí a ti bá àlàyé náà dé hadithi ẹlẹ́ẹ̀kọkànlá tó ń ṣe 11 pẹ̀lú ògo Allah subhanahu wa ta'ala. Hadithi ẹlẹ́ẹ̀kejìlá òun ni a ti gbé àlàyé náà ní àárọ̀ yìí. Allah subhanahu wa ta'ala kí ó ṣe ní ọ̀rùn fún wa. Léyìí tí a sọ fún wa tẹ́lẹ̀, òun náà ní pé àwọn abala hadithi tí a bọ́ sí òun náà ní àwọn abala hadithi tí a lóbi ti kọ́ lẹ́kọ̀ọ́. Báwo ni a ṣe ṣe kí aláṣẹ máa ṣe tá bá wà ní ilé ìgbọ̀nsẹ̀, tá bá wà láwọn tọ́ílẹ̀tì, so àwọn ẹ̀kọ́ wo la máa lò. Hadith aláàkọ́ta kà fúnra wa òun náà ni hadith yìí tó kọ́ wa ní àtàm èyí tá a máa sọ àbí ní zikir tí a máa sọ nígbà tí a bá fẹ́ wọnú tọ́ílẹ̀tì tí wọ́n gbá wa láti ẹ̀rọ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó máa ń sọ Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith pé ọ̀rọ̀ tí ó máa ń sọ nígbà tí wọ́n fẹ́ wọnú tọ́ílẹ̀tì lélẹ̀ á sì gbé ẹsẹ̀ òsì wọlé tó wá sì jáde àti inú ẹgbàá wa pé ẹsẹ̀ ọ̀tún ló wọ́n kọ́kọ́ gbé jáde adẹ́sọ ghufranak. Abala àdìsí eléyìí tí a wá fẹ́ bọ́ sí lónìí òun náà ní abala yìí tó tún bá wa sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tá a máa lò nígbà tí a bá ti ń ṣe ìgbọ̀nsẹ̀ yẹn gẹ́gẹ́. Àdìsí yìí nínú àwọn àgbà sàhábà lẹni tó gbà wá òun náà ní Abu Ayyub al-Ansari radiyallahu anhu. Àdìsí náà lọ báyìí pé an Abi Ayyub al-Ansari radiyallahu anhu قال رسول الله صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة بغائط ولا ببول ولا تستدبروها ولكن شرقوا أو غربوا. قال أبو أيوب رضي الله عنه فقدمنا الشام فوجدنا مواحد قد بنيت نحو الكعبة فننحرف عنها ونستغفر الله تعالى. رواه البخاري ومسلم. حديثي Abu Ayyub ni wọ́n gbà wá létò ẹ̀ sí pé Imam Bukhari wọ́n gbé jáde bẹ́ẹ̀ ni Imam Muslim náà gba hadithi yìí wá. Abu Ayyub sọ wáyé pé qala Rasulullah sallallahu alayhi wa sallam ó lè ríṣẹ́ ọlọ́mọ kíkẹ́ abẹ́lọ́kọ̀ wá sọ wáyé pé idha ataytumul gha'ita tẹ́nì kankan nínú yín bá ti dé ilé ìgbọ̀nsẹ̀ láti kó fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ìmọ̀ ó fẹ́ tọ̀ ni àbúfẹ́ yàgbẹ́ ni fala tastakbilul qibla ẹ má máa dájú kọ kíbla nígbà tẹ́ bá ń ṣe ìgbọ̀nsẹ̀ yín bóyá ń tọ̀ ni bóyá ń yàgbẹ́ ni ẹ má máa dájú kọ kíbla bìbọ́ ìtìn ìmọ̀ nígbà tẹ́ bá ń ṣe tẹ́ bá ń yàgbẹ́ ni wàhálà báwòlì àbẹ́ ẹ̀tẹ̀ ń tọ̀ náà ni ẹ má dájú kọ kíbla wàhálà tastadbiruha bóyá sí pé ẹ̀yin dájú kọ ẹ̀ náà wàhálà tastadbiruha ẹ má máa dẹ̀yìn kọ bẹ́ẹ̀ sì ní dáwájú kọ ẹ má máa da ẹ̀yìn kọ. Walakin sharriqu aw gharribu ẹ wá rí dájú pé bóyá ẹ dájú kọ ibi tí òun tó ti ń jáde aw gharribu àbẹ́ ẹ dájú kọ ibi tí òun ti ń wọ̀. So eléyìí túmọ̀ sí pé a gbìyànjú
láti jẹ́ sí kẹ́tọ́ bá ti ń ṣe ìgbọ̀nsẹ̀ ní dájú kọ kíbúlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ṣe kí nìyẹn o ní da ẹ̀yìn kọ́. Ó lè jẹ́ sí pé hadith yìí pẹ̀lú hadith tó wà lẹ́yìn rẹ̀ làáfẹ́ gbìyànjú láti kà lónìí látàrí pé méjì so mọ́ra wọn tó lè jẹ́ sí pé ó ní àwọn àlàyé tó yẹ kí a rí mú níbẹ̀ láti jẹ́ sí pé tabaníkà máa dá kàlẹ́ ọ̀kọ̀ọ̀kan àlàyé lè fẹ́ dàrú látàrí tó ní ibi tó ti jọra wọn ó dẹ̀ níbi ọdún fẹ́ ya para wọn ṣùgbọ́n lára ìkẹ́ ọlọ́run wa subhanahu wa ta'ala lórí wa òun náà nìkan ọlọ́run wa ó ti mú àwọn afá dúró jẹ́ kí wọ́n ń ṣàlàyé rẹ̀ tí ò ní fi dàrú fún wa. hadith yìí òun náà hadith alákọ̀ọ́kọ́ tó ń sọ fún wa wípé tàbá ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ a rí i pé àdájú kọ kíbúlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àṣẹ kí nìyẹn o ànídẹ́yìn kọ́ wàlákì ṣàfikú àwòrán ìbò àárín tó bóyá alèwà dájú tóun ti ń wọ ni tóun ti ń yọ ní o àbí ibi tí òun ti ń wọ̀. alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ rí nínú hadith yìí òun náà ní pé ìsìláàmù ẹ̀sìn tí tó pàtàkì ìgbára púpọ̀ ìbáṣepọ̀ sọ fúnra wa tẹ́lẹ̀ náà látara ìpàtàkì rẹ̀ òun náà ní ipò tó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a máa ń pọ́n kíbúlà lérí torí kíbúlà rè nínú àwọn abala ọ̀rọ̀ ẹ̀sìn wa tó ṣe pàtàkì púpọ̀ ni torí nínú àwọn ọ̀rọ̀ tó rọ̀ sọ̀hátà tó ṣàlàyé nínú Qur'an tó sọ̀rọ̀ tó fa áyà gùn lórí rẹ̀ òun náà ní abala kíbúlà táwọn lọ́wọ́ ní Suratul Baqara àtọ́lọ́ bá ń sọ tọ́lọ́ bá sọ̀rọ̀ àtà tó ń sọ̀rọ̀ tó ń bá ibi sọ̀rọ̀ sọ́lá ń sọ̀rọ̀ náà tó ní kó ṣe ní kíbúlà àlẹ́ sọ fún Allah subhanahu wa ta'ala yaqulu as-sufaha'u minan nas ma wallahum an qiblatihim allati kanu 'alayha Allah bá ní sayaqulu as-sufaha'u minan nas àwọn tó jẹ́ òpònú tó jẹ́ afọ́núfọ́ra wọ́n á máa sọ pé kí ló ń ta mùsùlùmí yẹn náà kí wọ́n fi kúrò ní kíbúlà tí wọ́n ń lò tẹ́lẹ̀ fi bọ́ sí kíbúlà mi torí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ marcus lágbẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ Baitul Maqdis ni ànábì wọn ń dájú kọ sallallahu alaihi wasallam tó pẹ̀lú wọn ń dájú kọ ṣùgbọ́n láà rí pé wọ́n subhanahu wa ta'ala rí pé ànábì fẹ́ràn láti wọn dájú kọ kíbúlà lọ́ọ̀mí sọ nínú àyà ẹ̀ bí ọwọ́ sàkóyè kí ni ẹ̀ o kọ̀dí náà taqalluba wajhika fis sama tẹ́jọ́ ìwọ ọlọ́run wa á ti rí pé wà ànábì bó ṣe ń pè wá bó ṣe ń wòkè látàrí pé òun lé òun kàlíbà àtẹ́jì kíbúlà fún ẹ pé kò mọ́ dájú kọ Baitul Maqdis mọ́ kò mọ́ dájú kọ Kaaba so ọ̀pọ̀lọpọ̀ làwọn afáàsọ lórí ilé iṣẹ́ tí abala bẹ̀ẹ́ kọ́ là ń lọ lónìí òun náà ní pé kíbúlà nìkan tó pàtàkì púpọ̀ ni tó wáyé kó pàtàkì ní ọlọ́pàá sọ aláàtàwọn lè sọ ayé àkàlẹ̀ lórí rẹ̀ ọ̀táwọn mùnà àwọn tọ́jú àwọn Yahud àwọn tọ́jú àtàwọn àdúgbò Mọ̀dínà wà lẹ́bí ṣe ẹ̀yẹ pé àwọn ìlẹ́yìn ẹ̀ dájú kọ Baitul Maqdis lánàá kí wàá ló mú yín tẹ́ fi ń dájú kọ Kaaba lónìí lóbi ẹ́ sígbà tí ayé yìí sọ̀kalẹ̀ ó lè ẹ́ sígbà tó sọ̀kalẹ̀ rèé àwọn afáàní àpẹẹrẹ lórí ibi táwọn lọ́bẹ̀ náà ni pé àwọn sọ̀hábà kan ju àwọn ń kírun lọ́wọ́ ni so bí wọ́n ti wá ń kírun lọ́wọ́ ibẹ̀ ni ó ti dé wá bá wọn pé ayé àwọn ti sọ̀ka ìbánisọ̀rọ̀ sọ́lá pé kí nìyẹn o ẹ máa dájú kọ Káàbà ẹ máa dájú kọ Baitul Maqdis náà lórí ìmù yẹn bọ́ ṣe ń gbọ́ náà lẹ́jẹ̀ kí nìyẹn o náà lẹ́ ti ń chéǹjì kíbùlà wọn ń kírun lọ́wọ́ yọ̀mọ́ yẹn bó ṣe ń sọ fún ẹ pé kíbùlà tẹ̀ dájú kọ ẹ ọlọ́pàá ti chéǹjì fáná bí o wọ́n dẹ̀ chéǹjì lórí ìmù yẹn náà wọ́n jáwó wọ́n dẹ̀ kí nìyẹn wọ́n dẹ̀ dájú kọ Káàbà wọ́n dẹ̀ kọ̀pìlìtì wọn lọ ọdún Allah ẹ̀jùn so ẹ wo a rí pé àwọn ẹni yìí àwọn tán pàtàkì kí nìyẹn ò tán pàtàkì ẹ̀sìn púpọ̀ ni ó lè ẹ́sìn orí ìrún náà wà ó lè dá wọn lójú pé Baitul Maqdis là ń dájú kọ ní Jerusalem so kọ́wọ̀ sọ̀rọ̀ àwọn àtàkùn wà ní jẹ́ kí kó bá ní gbà fáwọn ẹni tó ní ìlú tó wọ́n ṣàbòsí fáwọn ẹni tó ní ni àwọn tó wà ń bẹ̀ lónìí àwọn kan náà ní ìlú wọ́n gbà wọn lọ́wọ́ ni àdìbọ́n sọ̀rọ̀ àwọn àtàkùn wà ní tàkà sọ̀rọ̀ àwọn tó ní ìlú torí pé nínú àbòsí tó wà láyé náà nìyẹn so kódà àwọn tó pẹ́ jáwé tó kì í ṣe àwọn mùsùlùmí kan náà gbà wípé àwọn ẹni tó ní ìlú yìí òun náà làwọn ará Palestine ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn alábòsí tó pẹ́ jẹ́ àwọn alágbára tó yẹ kí agbára tó wọn fi ń ṣàbòsí náà ìwọ́n tó dúró tì wọ́n pé àwọn ọ̀pá ìlẹ̀ ìlú ló tọ́ ṣùgbọ́n àwọn tó ti gbà lú yẹn náà àti wọn dúró tì wọ́n náà ni so ilé náà àbúrú tí wọ́n ń ṣe fún àwọn ẹ̀yà ní Palestine náà ni kò yẹ kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èlò yóò mọ̀ kò mọ̀ látẹ̀lú yẹ kó jẹ́ kéferì gan kò mọ̀ ṣùgbọ́n náà kó ti gbọ́ pé látàrí ìkórìíra mùsùlùmí àwọn àṣọ pé aláwọ̀ tó gbá ẹ lòún wà lẹ́yìn kódà rí nínú ìlú àyíyàn kò mọ kẹ́kẹ́ tó lọ́ pa rẹ̀ kò kà tán kódà àwọn tí ò kì í ṣe mùsùlùmí náà tó ẹ̀kọ́ lajú tó kà tán pa rẹ̀ wọ́n mọ̀ ipá àwọn tó ní ìlú náà làwọn tó jà mùsùlùmí ìpìlẹ̀ àwọn náà làwọn ará Palestine. ṣùgbọ́n àgbàyè ẹ̀ta tó wà fẹ́lẹ́ mi kì aláwọ̀ mùsùlùmí ẹ̀hún kórìíra wọn ó dẹ̀ ń sọ pé àlóhùn sọ̀pọ̀tì àwọn tó gbà lọ́wọ́ àwọn onílù
sọ ẹni tó ṣe wá gbà ló ṣe wá jó ló nílùú ṣẹ́kọ́ lórí ààbò síbẹ̀ ló tó wá ń pa àwọn onílùú lọ́lọ́mọ subhanahu wa ta'ala kọ́nà kó bá ní ètò ìkojú ààbò sí hàn kó bá ní dúró ti àwọn ẹni tí wọ́n ní ìlú kó lè bá ní dá padà sọ́wọ́ àwọn ẹni tí wọ́n ní. eléyìí nínú àwọn abala tó yẹ sí kó yẹ káwọn mùsùlùmí mọ̀ káyẹ̀ kọ́ àwọn tó yẹ kọ́ mọ̀ náà nìyẹn pé yòó kí ń dó ta lábòsí tó bá dó ta lábòsí tí alábòsí bá dé ìwọ náà bá jẹ́ ń bẹ̀ o sókè ìmọ̀ jẹ́ ìrántí fáwọn ẹni tẹ́ tí wọ́n ń dúró ti àbòsí nínú àwọn ẹni tẹ́ kí wọ́n mọ̀ nǹkan kan so ẹni tó bá mọ̀ kankan lọ kà tán nínú nǹkan tí Islam wà fún náà nìyẹn àwọn òkè ń sọ̀rọ̀ fẹ́nu wàá kà tán ni wàá dẹ̀ ṣèwádìí kejì ó lóòótọ́ nìkan báyìí so tọ́lọ̀ sọ̀rọ̀ àtàkùn bá ní tún Palestine ṣe pé ìbá ní gbà pa sọ́dọ̀ àwọn ẹ̀yà tó jẹ́ àwọn ẹ̀yà Palestine alápò ní hajj olùkọ́yé. náà nínú abẹ́rẹ́ abẹ́rẹ́ kọ́ wá ní à ń lọ so hadith tí abẹ́sẹ̀lá yìí tó wá kan yà síbẹ̀ yẹn ni. òun náà ní ti hadith yìí gbà tó dé báwọn sọ̀hábà àsọ̀fọ̀lá gbà tí hadith pépé yìí kan dájú kan ṣéǹjì kíbla tó dé báwọn sọ̀hábà wọ́n ṣéǹjì kíbla lórí ibi tó ti ń kírun yẹn kọ́mẹ̀tì kí ni sọ́dẹ̀ ń kọ́ńpìlìtì ìmọ̀ ọkọ̀ àdìsí yìí wá rí ibi tó ti déjì kíbla yẹn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní làwọn afá mú wá fún wa ń bẹ̀. sẹ́gbàgbọ́ yẹn ti pé tí ẹ bá ń kírun lọ́wọ́ tó wá rẹ̀ kíbla tó dájú kọ ẹ o òun kọ́ ni kíbla o wàá change lórí ìwé rẹ náà ni tó rẹ̀ ṣe kí ni ò ní bẹ̀rẹ̀ ẹ̀mú yẹn wàá change lórí ìwé wàá rẹ̀ kí ni wàá rẹ̀ mọ kọ̀ǹpìlìtì ìwé rẹ̀. so eléyìí ó túmọ̀ sí pé Kàábà nínú àyè tó yẹ kó níyì púpọ̀ ni torí kíbla àwọn mùsùlùmí ni tàbí wọ́n fún lápẹ́lẹ́ so tó wá ṣe ìgbọ̀nsẹ̀ bóyá ó ń tọ̀jà bóyá àgbẹ̀ ni mọ́tì ẹ̀ táyì láyé kí ni ẹ̀ láti dájú kọ́ àbíkó kí ni àbíkó da ẹ̀yìn kọ́ torí ẹ̀sìn àyè sọ̀tọ́ lọ́wọ́ tó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ sallallahu alaihi wasallam òun náà ló ní ká mọ̀ kí ni ẹ̀ o ká mọ̀ ṣe nǹkan ó tún wá fún wa ní opportunity míì ìjẹun àtún lè lò wọ́n ti fi ṣáfì kú àwùjọ ìbò so ó lè dájú kọ́ ibi tóun ti ń yọ àwùjọ ìbò àbíkó ti ẹ̀ dájú kọ́ ibi tí kí ni ẹ̀ o ibi tí tóun ti ń wọ̀ so eléyìí òun ni abọ́lá tó ti ẹ̀ka rí mú ibi hadithi òun náà tó bá ń tọ̀ àbáyé àgbẹ̀ nínú ẹ̀dá tí kò kíbla àti nínú ẹ̀dá ẹ̀yìn kan àwọn adọ́ tó ẹ ti pé àwa rí pé bí a bí pé ilé ìgbẹ́ wa ilé ìtọ́ tó wà ní yàrá wa náà àbí ilé wa náà ni a gbìyànjú táwa fẹ́ kọ ká má ṣe ní ìtò adájú kọ kíbla àwọn ètò adájú tó máa dẹ̀yìn kọ kíbla àbúrò yìí wà ń sọ̀rọ̀ ọ̀dọ̀ láìpẹ́ ó wá tún gba àlàyé náà wá ó ní pé fàkọ̀dìbùnà ṣáà bàtà ti mọ hadithi wo hadithi gbé kábẹ́ ìkíni ká mọ̀ dájú kọ kí wọ́n bá ń kíni tó máa ń ṣe ìgbọ̀nsẹ̀ àwọn àbí táwọn ń yàgbẹ́. ó wá ní fàkọ̀dé fún ṣáà bàtà wá délùú ṣáà ta kó ní ìgboro Mẹdínà fọwọ́jáde náà mẹ́wọ́ ìdá kọ̀dìbò níyà náà wọ̀lì káàbà. àwa rí i pé àwọn ilé ìgbọ̀nsẹ̀ wọn ní àwọn ilé ìgbọ̀nsẹ̀ tó ìbáyẹn náà ń jẹ́ ẹ̀jẹ̀ àwọn tọ́lẹ̀tì wọn so àwọn tọ́lẹ̀tì wọn níbẹ̀ àwọn ẹgbẹ́ ó kọ̀dìbò níyà náà wá àlìkàbà àwọn ṣe kí ni bọ́ ṣe kọ́ wọn kọ́ níkan tó ṣe pé kí ni tó dájú kọ kíbúlà ni. ẹ mọ àwọ ẹ̀kọ́ lára àwọn sọ̀hábà ọ̀dẹ̀ láàyè òun náà ní pé tọ́wọ́ fẹ́ pé àwọn sálàfù àwọn sàlàfíà wọ́n ń pè wá pé ká mọ ṣe kí nìyẹn o ká padà sí pìlẹ̀ ni wàhálà kò kí ń ṣẹ̀sì tuntun lọ́wọ́ sálàfù sàlàfíà kò kí ń ṣẹ̀sì tuntun ìtumọ̀ rẹ̀ lórí kí nìyẹn o ká padà sí àgbọ́yé àwọn ẹni ṣe kí nìyẹn o tó ti síwájú wa látara àwọn sọ̀hábà àwọn tàbí tó àwọn náà ṣe kí ni àwọn náà gba ẹ̀sìn wá fún wa so nǹkan tó ní sàlàfíà náà nìyẹn. àgbọ̀ ìbí ni wọ́n sọ pé lára àgbọ́yé wọn tó wà dùgbù fún wọn ọ̀rẹ́ lè wá pé àwọn sọ̀hábà yóò ní ọmọ fíkìú wọn gan lò lágbọ́yé ẹ̀sìn tó wá lágbọ́yé ẹ̀sìn tó ṣèjọ́ tó tún tí àjọ ká ẹ̀dì lágbọ́yé ẹ̀sìn yẹn. ọwọ́ tí wọ́n kàn ré kàlámù kan ní èlò ọ̀rọ̀ ọmọ ń kéré ṣùgbọ́n kí nìyẹn o wọ́n sọ̀rọ̀ ìfàìdà fáìdà yẹn kí àǹfààní yẹn mọ́ ń pọ̀ gan àwọn òkè yìí náà sọ̀rọ̀ kí wọ́n á rojọ́ lọ bùbù bíi tàwa lónìí àwọn wà lónìí ìdọ̀wọ́ tí wọ́n máa ń pọ̀ ju àǹfààní tó wá rí mú nínú ọ̀rọ̀ wa lọ so nínú ẹ̀yà ni fáyọkù yà tó wà láàrin wa àtàwọn aṣáájú wa nìyẹn. ó wá nígbà tá a dé ìlú sáà àwọn ìgbé kíbla wọn bẹ̀ ilé tọ́lẹ̀tì wọn bẹ̀ kọ̀dùbù nìyá náà wà ìjára wọ́n ṣe kọ́ wọ́n kọ́ yóò tẹ́lẹ̀ kó ní kí ni ó dájú kọ kíbla ni kí wọ́n á ní àwọn ìwádìí kí ni ẹ̀ fàánà hàrìkù àìsàn wà ní astaghfirullah. wọ́n ní tọ́wọ́ tí wọ́n wà ní tọ́lẹ̀tì yẹn o lọ́pṣẹ̀ torí wọ́n ṣe kọ́ ẹ̀ tó dájú kọ kíbla ni ó wà ní fàánà hàrìkù àìsàn tọ́wọ́ wà lórí tọ́lẹ̀tì àwọn ìkíni àmà gbìyànjú láì kí ni o láti yẹ ojú wa àbí ẹ̀yìn wa kúrò ní Káàbà tòyẹ tí wọ́n ti gbé ẹgbẹ́ náà wáyé kí ni wọ́n kọ́ sí Káàbà ìjẹ́ tó wọ́n ní dájú wọ́n kíbla wọn ní kí ni o wọ́n ní dẹ́yìn kọ́. sọgbẹ́bẹ̀ náà ni wọ́n ṣe wà ní astaghfirullah
àwọn máa tọ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. eléyìí ó túmọ̀ sí pé tí ẹ wá wọnú tọ́lẹ̀tì tí wọ́n ṣe kọ́ o ìyẹn dájú kọ Káàbà ni kí lẹ́kọ́ tẹ̀ wá ṣe ń bẹ̀rẹ̀ òun láti pé kí ni o èèyàn ní jòkó yóò wọ́n àwọn sárájà àríkọ́ mọ́ òtí wájú ọkọ̀ ìmínú máa jòkó ṣe tó wá ti fẹ́ lò wá bí ọ̀rẹ́ kí ni o láti lè bend látàrí pé òní dájú kọ kíbla o sì ní da ẹ̀yìn kọ́ tó wá dé bóyá tó wá ti ṣe eléyìí náà tó radiyallahu anhu bóyá wọ́n ti kí ni wọ́n ti wọ̀ dájú kọ kíbla náà tó wá ní wà ní astaghfirullah àtúnmọ̀ máa tọ́ àforíjì Allah subhanahu wa ta'ala radiyallahu anhum jami'an. sọ ẹ wo àwọn ẹni ṣáájú wa rí bóyá tí kí wọn dájú kọ kíbla tọ́mẹ́ lo tọ́lẹ́tì wọn ẹ̀tún dẹ́yìn kọ́ ó wá ń gbé àwọn ọmọ ìkíni àwọn ọmọ bẹ́ẹ̀dì láti kí àwọn ọmọ káwọn ọmọ ṣe kíni àwọn ọmọ àtọwà àforíjì Allah subhanahu wa ta'ala látàrí pé àwọn tí wọn pa àwọn ti ṣègbè táwọn lágbára ọ̀ṣun tó tọ́ àforíjì náà ni. eléyìí tí wọ́n ti pé náà ẹ̀kọ́ ti ẹ̀ka tó ní mú lára wọn náà ni pé ìyẹn máa ń tọ́ àforíjì máa ṣe olóore náà ni. torí lára àgbìyànjú ṣe olóore náà ni pé bàtọ́ ti bá nìṣẹ́ kí ni kò lẹ́tọ̀ọ́ ká máa dájú kí wọ́n ti fẹ́ yà lọ́fẹ́ tọ̀ ni wọ́n wá tún gbìyànjú pé kí ni àní ṣe wọ́n tó wá tún wá bára ṣe pé ẹ̀ka ti ṣe náà wọ́n tún ṣe náà bóyá tó wá ṣe tó wá tọ́ àforíjì Allah subhanahu wa ta'ala. eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó lágbára ni a bá ti ṣe olóore àdídó ti pé bí a ti ṣe olóore tán kẹ́wọ́n máa tọ́ àforíjì hátà ìmúta ń kí gan wọ́n dárí kí òsèkìlá máa ń sọ àwọn akọ astagfirullah ìmú nìyẹn o kí a ti tán àṣìṣe olóore tán tó ń jẹun àtúwà tọrọ àforíjì náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hajj fẹ́ pín kí ni ẹ̀kọ́ tó lọ́wọ́ náà ṣe lọ́wọ́ tó lẹ́yìn tó lágbára náà ni hajj tó lọ́wọ́ bá sọ fàìdá àfọ́tún min àrùfáàtì fastagfirullah ọlọ́run ti láti darí láti àràfátà rí èrò tẹ́tí kúrò nígbà tí tẹ́tí darí sí ibi tẹ́ ní Muzdalifa ni o fastagfirullah ẹtún tọrọ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni. tó túmọ̀ sí pé tọ́ba iṣẹ́ olóore tán a tún máa ń tọrọ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká rí mú nìyẹn. òun rẹ́ sí pé àwọn àlàyé tí ètò àṣẹ́kùnrin jù lọ́wọ́ Allah ta'ala bàtà ń ṣàlàyé ara yìí sí kí náà sọ ní pé pé àìgbà mọ̀ lóòótọ́ la ṣe wọ́n ṣe ní ká ṣe ṣùgbọ́n ṣá lóòótọ́ la ṣe bàtà ní ká ṣe ṣùgbọ́n ṣá mọ̀ pé wọ́n ṣe ní ká ṣe náà láti ṣe yẹn ni. ṣé ẹ̀ka tó mọ̀ tọrọ àforíjì lọ́wọ́ Allah subhanahu wa ta'ala lẹ́nu iṣẹ́ olóore tá a bá ṣe tán á tún mọ̀ tọrọ àforíjì lẹ́nu ọlọ́wọ́ bá ṣá gbalẹ̀ sí lọ́wọ́ wa. so ilé ìgbà ẹ̀kọ́ tó yẹ ká rí mú kọ́ lára àwọn sàhábà náà nìyẹn wọn náà pé àgbẹ̀yìn tán gbọ́yé wọn náà gbé tó mọ̀ pé báwọn yẹn tó ṣe gbìyànjú àwọn ti yẹ kúrò ní Káàbà yẹn wọ́n tún wá tọrọ àforíjì lórí nǹkan tí wọ́n ṣe pé wọ́n tó foríjì wa o. so ilé ló túmọ̀ sí pé tọ́ba ti ṣiṣẹ́ olóore á gbìyànjú àdúgbò iṣẹ́ olóore náà ní mẹ́ta jẹ́sẹ̀ náà ni àbá tiẹ̀ níwòyí náà ni pé àti àgbègbè bó ṣe ká ṣe àwọn tọrọ àforíjì Allah subhanahu wa ta'ala ni. eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí á gbìyànjú tó yẹ kí ká mọ̀ mú fi ṣiṣẹ́ ni. tó yẹ pé a rí nínú àwọn ẹ̀sọ́ pé tí ẹ̀kan sọ pé bí àtàrẹ́ yà lọ́fẹ́ tọ̀ ni àní dájú kọ oòrùn bẹ́ẹ̀ àti ní da ìkọ oòrùn. so eléyìí rèé nínú àwọn abala tó yẹ kí á mójútó ni àwọn náà ni wípé èèyàn lè dájú kọ oòrùn bẹ́ẹ̀ èèyàn lè da ẹ̀yìn kọ tó wà náà táyẹn máa ń sọ pé àtọ̀rẹ́ ṣe tọ́lẹ̀tì mọ́ dájú kọ oòrùn mọ́dẹ̀ da ẹ̀yìn kọ so eléyìí kò sẹ́yìn kankan mẹ́ tó yẹ kó di eléyìí mú ló fi ẹ́sìkè mọ́ mú kọ́ yìí rahimahullahu ta'ala náà àgbà fáà ni àtàwọn sọ̀rọ̀ nípa abala yìí wọ́n ní pé istiqbalu shams wal qamar wọ́n ní pé kí a dájú kọ oòrùn àbá dájú kọ oòrùn pa hala qada'il haja nígbà tó bá ń ṣe sílẹ̀ tó bá ń lo tọ́lẹ̀tì. anna nabiyya sallallahu alayhi wa sallam alamu tàbí yìí lam yanqul anhu dhalika fi kalimatin wahida kò sí àdìsí ẹ̀yọ̀ kan tí wọ́n gbà wá. Ọ̀dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó kọ̀ fún ẹ káwọn dájú kọ oòrùn àbí òṣùpá. la isnadun sahih kódà wọ́n sí pé ìsìnàdù mẹ́rin tẹ̀ lálàáfíà kò sáà dìgbẹ́ tó gbà wá wọ́n là dọ̀rin kódà kò sáà dì dọ̀rin fún kan àdìsọ́nù àti àpótò wàá gbọ́ wá kó kí mi ò báyìí mi ṣe káwọn dájú kọ oòrùn àbí òṣùpá wọ́n là mọ́sítàlì àbájáde ìṣẹ̀lẹ̀ ajáde ìṣẹ̀lẹ̀ mọ́sítàlì náà ni pé kò tí ẹ̀ fẹsẹ̀ báyìí mi ṣe kàn ló sọ ọdún náà pé kò ní mi ò wọ́n ní kò sí wàlẹ́ ìsàlẹ̀ ala asùn fi ṣàmà wọ́n náà ni pé àwọn ìṣẹ̀lẹ̀ àtàwọn àlàyé táwọn ọ̀tá ń sọ yìí ò kò ní ìkẹ̀kẹ́ tó fẹsẹ̀ rin lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọba pé ká má dájú kọ ohun bàbá òṣùpá tó wá ṣe tọ́lẹ̀tì tó wá wà a lè dojúkọ ohun a lè rẹ ní wọ́n dájú kọ
àdèlè gba ẹ̀yìn kọ́ òun tó rẹ àgbóṣùpá náà ní sopọ̀ sí aburú mẹ́. Bí ọ̀tọ̀ tó yẹ ká kíyèsí níbi hadithi yìí tẹ́kọ̀ ṣe pàtàkì fún wa níbi àwọn kíbla. Hadithi yìí tọ́ni kí dájú mẹ́ṣe tọ́lẹ́tẹ̀ ẹ̀mọ́ ìkẹ́mọ́ dájú kọ kíbla ẹ̀mọ́ dẹ́yìn kọ wàlá ìṣàlù ìkú àwùgáwìrù. Hadithi àwọn ará Mẹ̀dínà ló ń bá wí o pé àwọn lè dájú kọ òòrùn àbí kán dẹ́yìn kọ torí pé kíbla tiwọn ò sí níbi kí nìyẹn o kò sí níbi òòrùn. So àwọn wà ní gbọ́ yé pé àwọn fẹ́ kó fífà àṣẹ wà mẹ́rin àbí láwọn àyè mìíràn tẹ́sí tó bí akíbla ti wá sí ibi òòrùn ló wà. So àwọn ò ní kí nìyẹn wà ní dojúkọ òòrùn mẹ́ẹ̀ mọ̀kọ́ ẹ̀ clear. So ibi tí kíbla ti wá wà ló máa fi túwọ̀ bí táwọn abáyé kí tó bá dojúkọ tó ẹ́ sí kíbla ti wá sí ibi òòrùn ló wà yẹn tó wà sí kí nìyẹn wà ò ní dojúkọ òòrùn yẹn wọ́n yẹ kí òòrùn yẹn là dojúkọ kíbla tó wà mẹ́ẹ̀ ní àfidojúkọ. Tọ́wọ́ àti ìfúnná ọ̀dọ́ kó máa tó wọ́n bẹ̀ jẹ́ pé àwọn tó máa bá wí bẹ̀ àlàyé tàbí mọ́ mẹ́rin ní kí nìyẹn o àwọn ará abìkan lá máa bá wí. Wọ́n tàbí pé a sì gbọ́ yé gbàgbọ́ àwọn ọmọ máa lò níbi ìlú mi. Gẹ́gẹ́ bí àdìsọ́ kí nìyẹn o tọ́rọ mi sọ pé kí nìyẹn o al-qiblati bayna al-mashriq wal-maghrib. Òun náà ni pé kí nìyẹn o kíbla tá a rí yìí ó wà láàrin ibùyọ oòrùn àti ìwọ̀ oòrùn. Hadisi yẹn táwọn aṣáájú rẹ̀ dùn wọ́n ní hadisi yìí sí àwọn ará Mẹ̀dínà ló ń bá wí pé kí nìyẹn pé kíbla wọn láàrin ìwọ̀ oòrùn àti òṣùpá ló wà àgbà tí oòrùn àwọ̀. So tó túmọ̀ sí pé kí nìyẹn tó wá kíbla ìwé tó máa wá sí tóhùn tí àti tí tóhùn tí ń wọ̀. So àwọn ará Mẹ̀dínà hadisi yẹn ń bá wí. So àwọn òní lò ó nígbà káwọn sọ pé kíbla tiwa náà sì ó wà láàrin ìyọ oòrùn àti ìyọ òṣùpá. So hadisi yẹn ò bá wà wí. So àwọn ará Mẹ̀dínà ni àdébí ṣàlàyé kíbla tiwọn fún. So ká má fẹ́ ìyẹn lójú púpọ̀. So ó túmọ̀ sí pé àtàwọn fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀. So a máa gbìyànjú láti má dájú kọ kíbla kí Allah subhanahu wa ta'ala kí ó sọ ẹnìkọ̀ọ̀kan wá níbi ìwọ̀n bí apá àṣẹ Allah subhanahu wa ta'ala. Afọwárí nínú àfàtàwárí níbi hadith yìí òun náà ni pé an-nahyu an istiqbal al-qiblati wa istidbariha òun náà ni pé a máa rí nínú ẹ̀kọ́ tó wáyé nínú hadith òun náà ni kí ni yẹn ó jẹ́ èèwọ̀ fún wa láti máa dájú kọ kíbla ká máa dẹ̀yìn kọ kíbla láti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀. Nínú ẹ̀kọ́ tó máa rí mú òun náà ni al-amru bil-inhiraf an al-qiblati fi tilka al-hal òun náà ni pé àwọn kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kí ni a máa gbìyànjú láti wọ́n tọ́ílẹ̀tì láti ṣe kí ni yẹn o láti lè mọ̀ ṣe kí ni láti lè gbìyànjú láti lè tọ́ọ̀nù síbò mi tí ò ní jẹ́ kíbla àbí tí ò sì ní ja ẹ̀yìn kọ kíbla eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó máa rí mú kọ́ náà ni. Nínú ọ̀rọ̀ tó kọ́ àti wá sí ẹ̀ pé àbá ìgbà tó ṣe pàtàkì púpọ̀ nítorí kí amójútó náà àdìsí tí ó wá tẹ̀lé eléyìí. wọ́n ní Abdullahi ibn Umar radiyallahu anhu قال وقيت يوما على بيت حفصة فرأيت النبي صلى الله عليه وسلم يقضي حاجته مستقبل الشام مستدبر الكعبة. عبد الله بن عمر عمر بن الخطاب رضي الله عنهما قال وقيت يوما على بيت حفصة قال لọ́jọ́ kan mo lọ sílé Hafsa yìí nínú àwọn ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ jẹ́ ọmọ fún Umar radiyallahu anhu tó túmọ̀ sí pé ọmọ ìyá ló jẹ́ fún Abdullahi ibn Umar torí Hafsa ìyàwó Ànábì ṣùgbọ́n ọmọ Umar radiyallahu anhu ni. So Abdullahi náà wà rẹ̀ ọmọ Umar ibn Khattab lòun náà so ọmọ ìyá ni wọ́n ó wá lóun lọlé Hafsa tó ń jẹ́ ìyàwó Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tí wọ́n wá jiyàn lọlé so wọ́n lóun lọlé rẹ̀ ó wá gun orí àjálé rẹ̀ láti lọ ṣe kankan ní àdífín tó wá ó ní fàwọn ètò nàbí torí pé bẹ́ẹ̀ àdébí ṣe kẹwàá àbí lọ ṣe gbọ̀nsẹ̀ so òun wá gòkè bí wọ́n bá ṣe kankan ní orí ilé rẹ̀ ni ó ní òun wá rárẹ̀ sọ̀rọ̀ sọ́lá yaqdi hajatahu tó kí nìyàwó tó ẹgbẹ́ ó ń ṣe kí nìyàwó ó ń ṣe gbọ̀nsẹ̀ mustaqbila Sham lẹ́yìn tó dájú kọ Sham mustadbir al-Ka'ba ó wá da ẹ̀yìn kọ Ka'ba. So tọ́wọ́ wo hadith yìí sọ́kà fọkàn bá wa lọ a máa rí pé àtàdé ti ta kà síwájú wọ́n jọra wọn bì kan ẹ̀fẹ̀ ya para wọn bì kan tó yẹ pé jọra wọn náà ni pé ànábì ò dojú kọ Ka'ba tó fẹ́ ṣe kí ni tó fẹ́ ṣe gbọ̀nsẹ̀ ṣùgbọ́n eléyìí sọ pé kí ni ó da ẹ̀yìn kọ
dẹ̀yìn kọ Kàábà so àdìsọ pé kí ni ó dẹ̀yìn kọ Kàábà àdìsọ pé kí ni o àdìsọ pé ẹ mọ̀ dáwájú kọ Kàábà ẹ̀ mọ̀ dẹ̀yìn kọ Kàábà ṣùgbọ́n Abdullahi ibn Umar tó ń bá dì sí wa oníkóhùn rà nẹ́bì tó ti ń ṣègbọ̀nsẹ̀ kò dẹ̀ rí yẹn ó kàn já wa kò ṣe rí ó wọ́n lọ wo àlẹ́ olóhùn gòkè tó kàrà wá nù ìwádìí mi pé kí ni olùdọ̀ ó wọ́ pé òun nìkan tó fẹ́ lọ ṣe lókè yẹn tòun wá Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣe ìgbọ̀nsẹ̀ so wá nílẹ̀ kí nìyẹn o òun wá ilé ẹgbẹ́ kí nìyẹn tó dájú kọ Ṣáàm kò dájú kọ Kàábà so wá da ẹ̀yìn kọ Kàábà so hadith eléyìí àjẹsẹ aláwọ̀ kan wọ́n jọ aláàjẹ pé kí nìyẹn o àdídájú àwọn àjẹsẹ kí nìyẹn tó wá ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n hadith eléyìí sọ pé kí nìyẹn o a lè da ẹ̀yìn kọ náà hadith yìí ní Imam Bukhari ni wọ́n gbé jáde Hafiz bin Hajar rahimahullahu ta'ala bàtà ń sọ̀rọ̀ ní táwọn náà ń sọ̀rọ̀ lórí hadith yìí wọ́n ní lam yaqsud Umar radiyallahu anhu ibn Umar Abdullahi ibn Tàbí tó lóun rà náà bí yìí ló ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní pé kí ni lam yaqsud wọ́n yẹ kó gbé wà á ti lọ wo Ànábì sallallahu alaihi wasallam ló ti lọ ṣe gbọ̀nsẹ̀ torí pé kí ni o al-ishrafu ala Nabi sallallahu alaihi wasallam fi tilka al-hala kò gbìyànjú àti ilé kíláàsì lọ́wọ́ ẹ̀fọ́ lọ́gbà ló fi ń ṣe ìgbọ̀nsẹ̀ yẹn wa innama sa'ida as-sath ṣùgbọ́n níbi tá a rí yẹn o yẹ kí nìyẹn o ó gun òkè sátṣù ni láti lọ ṣe nǹkan kan lè dọ̀wúwọ̀ láìpẹ́ ó nídìí rẹ láti lọ fẹ́ lọ ṣe nǹkan ní òkè yẹn ni fahanat minhu iltifat pàtó wáyé gbogbo wáyé ìsọ̀tọ̀ láwọn sáré kí nìyẹn ó sáré gbójú fò so ara ẹ̀kọ́ náà nìyẹn tó tó wáyé nìkan tó ti ń ṣe nǹkan tí ò dáa àbí lọ́dọ̀ sí pé nǹkan tó yẹ sí pé kò yò kí ń rí ẹ̀ lórí rẹ̀ ni bí ọkùnrin tó ń tọ̀ ni àbúrò tó ń yàgbẹ́ ni tó wàá sáré gbójú ẹ̀ kú ò wá ní wọn ranjú wọn pé afẹ́fẹ́ jẹ́ àìmílẹ̀ ń wò mí bẹ̀ lákùbẹ́ kọ́ mu tó ojú ọkùnrin lọ rí nǹkan kan bí nǹkan tí ò dáa so wàá sáré kíyàn o wàá gbójú ẹ̀ kú ó lẹ́gbẹ́ wá ní àdéhùn kíyàn o wà látó ti rún àdínàbọ̀ tànàbọ̀ wọ́n yẹ kójú ẹ̀ wọn wò nǹkan láwọn tún bóyá ó lárí nǹkan lẹ́ẹ̀kan náà sẹ́kùn ẹ̀yà kìíní ìkòdákẹ́ wọn wò wáyé kí ọ̀sán yìí gbójú kúrò so lára ẹ̀kọ́ náà nìyẹn so eléyìí wọ́n ní pé tó wá rẹ̀ sàtàlọ́ lóhun yìí ló ti ń ṣe ìgbọ̀nsẹ̀ yìí so wá rí tẹ́jẹ́ kí ni tó dájú kọ Ṣáàm tó sì da ẹ̀yìn kọ tó dẹ̀ ẹ̀yìn kọ Kàábà àwọn àfà wọn ní àlàyé tó pọ̀ lórí hadith yìí so nínú àlàyé tán mú wá òun náà ní pé Ànábì sallallahu alaihi wasallam hadith alákọ̀ọ́kọ́ ẹ̀ òun náà la máa gbámú pé kò lẹ́tọ̀ọ́ wọ́n máa ń ṣègbọ̀nsẹ̀ kájájú kọ kíbla gẹ́gẹ́ bí ó ṣe lẹ́tọ̀ọ́ ká tó da kájà ìkọ kíbla tó máa ń kíyàn tó máa ń ṣe ìgbọ̀nsẹ̀ so àdìsí ẹ gbé wá bẹ́ẹ̀ a máa mú yẹn kalẹ̀ báyẹn so àlàyé lẹ́ẹ̀kì tó wá mú ọ́nà ni pé ìrí tó rí Ànábì sallallahu alaihi wasallam ó rí lẹ́yìn tó ń ṣe é ni so tí ẹ bá rí lẹ́yìn tó ń ṣe pé nínú ọ̀rọ̀ tá a lè gbọ́ nínú ọ̀dọ̀ àwọn àfà òun náà ni pé ta bá rí ọ̀rọ̀ àtàrí iṣẹ́ so ọ̀rọ̀ rẹ̀ a máa fún ọ̀rọ̀ ní páwà ju iṣẹ́ lọ torí Ànábì sọ fún wa lọ́wọ́ ọ̀rọ̀ tó clear mẹ́rin bí Ànábì sọ fún wa ẹ̀rọ ìkíni ẹ̀mọ̀ dájú kọ kíbla ẹ̀ ẹ̀mọ̀ dẹ̀yìn kọ ọ̀rọ̀ Ànábì tó clear nìyẹn so àwa rí ẹ̀rí mi tó túbọ̀ sí pé àwọn ẹni sọ fún òun rí Ànábì ló pẹ́ kó ṣe kíni ẹ̀ kó ṣe láti fẹ́ dẹ̀yìn kọ Kàábà so a máa fún ọ̀rọ̀ tó sọ ní páwà ju iṣẹ́ lọ al-qawlu yuqaddam ala al-fi'l nínú ọ̀dọ̀ àwọn afáàní pé kí ni o a máa ń ti ọ̀rọ̀ síwájú iṣẹ́ torí iṣẹ́ rẹ̀ ń sìn èyàn lè ní lílì tó mú yẹn ṣe nǹkan yẹn ẹ̀yìn mọ́ ìlú yẹn Islam kọ́ ayé ká mọ́ ṣe ṣùgbọ́n táwọn tí tó wà ní pé àdébì kan ń sìn a lè mọ́ ọ̀rọ̀ fún ṣàdí láti mọ́ ṣe ìgbà kan ṣe nǹkan yẹn lọ so ó tún bí àlọ́ bí sàtánà bí abi tó wà yẹn bí abi tẹ́ wọ́n bí kóun bá ní kóun dájú kóun mọ́ dẹ́ ìkọ́ kíbla bí àwọn yẹn máa rí òun ni so ó ní ọ̀pọ̀ àyẹ̀sẹ̀ àfáàjà àgbà gbé sí pé dàda lè gbé sílẹ̀ pé kí ni ìyẹ̀wò bóyá ànábì ní zoom tó fi ṣe nǹkan yẹn so nínú ọ̀rọ̀ tí àfáàjà tó sọ lọ́pẹ́ kí ni ìyẹ̀wò so òun náà ní kí ó dẹ̀ ní sábẹ́ náà ní sábẹ́ náà fi ṣe nǹkan yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ kalẹ̀ so ọ̀rọ̀ yẹn ò tako iṣẹ́ yẹn so àìsàn tó fẹ́ ṣiṣẹ́ yẹn bóyá ó ní kankan tó mú iṣẹ́ bóyá ó páyà káyọ̀ mọ́ lọ rí òun lóbi tí ló fi mú lọ tọ́ọ̀nù bó ṣe wá tọ́ọ̀nù yẹn ni so nínú ọ̀rọ̀ tẹ́ pé ṣẹ́síkèmí náà dẹ̀ rí pé mo ò tí ìrànlọ́wọ́ tẹ́ pọ́n sọ ọ́ ṣùgbọ́n ní mo ti rí ọ́ súnmọ́ pé Umar Abdullahi tó rí àdébùsọ̀ àtàlẹ́ ní hálà yẹn so lè kí wọ́n àtàgbé ṣe rí yẹn àtàgbé yẹn ṣe rí yẹn ó lè wọ́n sáré dójú kúrò ni jẹ́ wá ṣe nínú ìwáyà mi so ìwáyà tè dójú kúrò yẹn ó súnmọ́ Allahu ta'ala a'lam bóyá kò rí dáadáa
bóyá kíkì ni bóyá kò rí dáadáa torí pé kò ní tu wò ìyẹn clear tí wọ́n ṣe ti rí yẹn ṣe àdúgbò tó ṣe gbọ̀nsẹ̀ bóyá rí aṣáré dojú pò so bó ṣe wá rí yẹn bó ṣe wá lọ wò yẹn ó lé sí àpò rí dáadáa látàgbé yẹn sáré wò gẹ́sà kí aṣáré dojú pò kẹ́yìn nǹkan tó wà lẹ́mìí rẹ̀ kí àpò dẹ̀ dojú kọ pé ó dẹ̀ nǹkan kàrábà ó dájú kọ ṣáàbù ó dẹ̀ nǹkan kàrábà so lẹ́yìn bó ṣe rí yẹn kò rí dáadáa ṣùgbọ́n bí àkótó ẹ̀ kó sáré wá sẹ́mi rẹ̀ lórí sọ kí wọ́n ló mú sọ gẹ́rẹ́ látara ẹ̀kọ́ náà sọ bá tán nínú èdè kéjà tó rí nǹkan yẹn ó rí pé òfin ẹ̀sìn lélẹ̀ so tó o bá sọ ìsìn òun ti fi òfin ẹ̀sìn pamọ́ nìyẹn so ló fi mo sọ fáwọn sábà fíkà òun rí nǹkan báyìí so ìwà pòun rí yẹn so kò fi ń jáburú báyìí kò fẹ́ kó fi òfin ẹ̀sìn pamọ́ fún wa ni so ní ọ̀rọ̀ táwọn afáà tó mú wa òun náà ní pé torí pé ìríyàn ní ààyè yẹn kò gẹ́gẹ́ pé ẹ̀mí máa ń kó ìyá ni so tí wàá bí ẹ̀yẹ rẹ̀ tó wá rí ẹ̀mí tí ẹ̀ tọ̀ mí torí ẹ̀mí tí ẹ̀ ti tọ̀ mí tó tún ní iṣẹ́ yà bẹ́ẹ̀ so èèyàn ní fẹ́ wù rẹ̀ so ẹ̀mí wàá fẹ́ wù rẹ̀ tó wá rí yàn gan náà nígbà yẹn àìkú náà ní wò rẹ̀ níwò pé àwọn ń yàn so wọ́n sáré wo níwò tí wọ́n sáré gbé ojú kúrò ní so elé nínú àwọn ọ̀rọ̀ tí àwọn afá mú wá náà nìyẹn pé ìpínlẹ̀ òun náà táwọn ẹgbẹ́ ṣe àjùmẹ́ lo tọ́lẹ̀tì àdúyẹ̀dú láti mọ́ dájú kọ Káàbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àní da ẹ̀yìn kọ́ àádúyẹ̀dú láti kí nìyẹn o láti lè gbéwájú wa àbí ẹ̀yìn wa kúrò ní Káàbà tó wá ti fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ ni so eléyìí nínú àwọn àlàyé tí àwọn àfáà mú wa láti fi da hadisi yìí pọ̀ mọ́ hadisi síwájú so wallahu ta'ala a'lam lẹ́nu àwọn àlàyé ṣókí táwọn àfáà mú wa lórí rẹ̀ ni ó jẹ́ ká àwọn àlàyé mi ọ̀tọ́ wá ní ká mọ̀ fàágùn ọ̀rọ̀ kíláàsì nìyẹn fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó bá wà ní kíláàsì ní àwọn ọ̀rọ̀ tó kù ní ẹ̀yìn rẹ̀ tọ́lọ́mà subhanahu wa ta'ala tó ti wá lọ́kàn nínú àtàwọn gbọ́ àdìsàmù sọ̀rọ̀ láti mọ̀ gbìyànjú láti lè mọ̀ tẹ̀lé kó ṣe àwọn akẹ́kọ̀ọ́ wá ti gbọ́ nǹkan tí ó da àmọ̀ gbìyànjú láti jìnà sí àádẹ́ni subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sọ̀rọ̀ àlàyé ìjọba bá rí ṣe já kàbá rí ní ìbéèrè ṣùgbọ́n ló gbọ́ ọlọ́run bá àmọ̀ dáhùn rẹ̀ wallahu ta'ala a'lam.